A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Mo fẹ́ sọ láàárọ̀ yìí ṣókí ni tí ọmọ ẹ̀jẹ̀ part 1. Ipe kí ló dé, kí ni ń ṣe wá? Gbogbo àwa tá a jẹ́ ọmọ Amẹ́ríkà sí, kí ni ń ṣe wá, kí ló kọlù wá? Tó fi já sí pé tí wọ́n bá ń bú àáfàá wa, inú wa máa ń dùn. Tó já sí pé gbogbo àwọn ọ̀tá àáfàá wa lọ́rẹ́ tiwa. Gbogbo ọ̀tá lè Mọ̀lánà Sheikh Adama là ń bá ṣe. Kí ni ń ṣe gbogbo wa bẹ́ẹ̀? Àmọ́ gbogbo wa kọ́, àwọn apá kan nínú wa ni wọ́n ń ṣe bẹ́ẹ̀, àwọn apá kan ò ṣe bẹ́ẹ̀. Àwa ń pe gbogbo yín sákìyèsí, gbogbo àwa tá a jẹ́, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa ní Markaz, gbogbo ẹ̀yin àgbààgbà Markaz, ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ á bẹ̀rù àtibọ̀tán, ẹ jẹ́ á kọnú Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà wa ní Markaz, tó já sí pé ọ̀tá Mọ̀lánà Sheikh Adama lẹ̀ ń bá ṣe. Àwọn tí wọ́n fẹ́ àyè Mọ̀lánà Sheikh Adama wá kú láyé tán, wọ́n sì tún bínú Mọ̀lánà Sheikh Adama. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀tá, ẹ̀ sì tún bá wọn ṣe. Gbogbo àwọn ọ̀tá wa, ọ̀tá bàbá wa lójú ayé wọn, àti lẹ́yìn tí ò sí bàbá wa láyé mọ́, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Mọ̀kàsí lágbàgbà, ẹ̀ sì tún bá wọn ṣe. Ẹ̀sáǹpù, ẹ wojọ́ tí ìlú Ìwó tí wọ́n bú Mọ̀lánà Sheikh Adama. Wọ́n bú bàbá wa Mudirul Markaz, wọ́n bú wọn. Nígbà tán wá bú wọn tán, tí wọ́n yákàyákà nulẹ̀ wa, wọ́n yákàyákà family house wa, wọ́n ní Sheikh Adama, wọ́n gbá, wọ́n lé wọn lọ kẹ́yìn ni, àwọn ọmọ tàwọn ni wọ́n sórí eré bọ̀, àwọn ọmọ tàwọn ni wọ́n gba dọ̀túrà bọ̀, àwọn ọmọ tàwọn ni wọ́n gba pòfẹ́sọ̀ bọ̀. Ó ní èébú tí wọ́n bú Mọ̀lánà Mudirul Markaz tòní, tí ń ṣe bàbá Mọ̀lánà Sheikh Adama, tí wọ́n jòkó lórí jòkó lónìí. Wọ́n wá bú wa tán, ẹ̀yin kan nínú àwọn ọmọ Markaz yìí náà ni wọ́n wá láwọn níyàwó, wọ́n láwọn ní ìyàwó nílùú Ìwó, ẹ̀yin kan sì tún kó aṣọ láṣọ, ẹ sì tún wọ agbádá lórí agbádá, ẹ sì tún gbàbẹ̀ lọ, ẹ̀yin sọmọ ọkọ ọmọ àlè ní. Ẹ̀yin kan ẹ kó aṣọ láṣọ, ẹ tún gbé láwàní, ẹ tún gbé àlìkí níbàlẹ̀, ẹ kí ń sọmọ ọkọ ọmọ àlè ní. Torí pé gbogbo ẹni tí wọ́n bá ti ń bú bàbá ẹ̀, ẹni tí wọ́n bá ti ń bú àfá ẹ̀, ẹni tí wọ́n bá ti ń bú ọ̀gá rẹ̀, tó ń wádà ṣèbọ́gà mi ni wọ́n kún bú, kò kúkú kàn mí. Ẹ sọ fúnrú ọmọ bẹ́ẹ̀, ẹ sọ fúnrú ọmọ kéwú bẹ́ẹ̀, ẹ sọ fúnrú ọmọ sẹ́bẹ̀ pé ọmọ àlè ni kì í sọmọkọ. Ìlú Ìwó ni náà ni wọ́n ti bú Mọ̀lánà Sheikh Adama, ọ̀pọ̀lọpọ̀ yín náà sì tún gbàbẹ̀ lọ léyìí pé wọ́n láwọn fẹ́ ṣènáwó, wọ́n fẹ́ ṣèyàwó fọ́mọ, ẹ sì gbàbẹ̀ lọ. So oúnjẹ lálẹ́ ìjẹ́rí ni àbí iyì kan lálẹ́ ìnírí táwọn èèyàn fi ń bú àfáà yín tínú yín sì ń dùn lórí ẹ̀. Ní kò pẹ́ yáyí náà, ẹ wo Professor Hamza, ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà wa ní Markaz, tẹ́ jẹ́ bàbá fún wa, táwa ń jẹ́ bí ọmọ, táà ń jẹ́ bí ọmọ fún yín. Tí wọ́n bá ti ń bú lé àfáà yín tẹ́ ẹ̀ kákùn yẹn, wọ́n padà máa darí ẹ̀ sórí ti yín náà díẹ̀díẹ̀. Ní kò pẹ́, Professor Hamza Abdulrahim, ọlọ́ba fi wọ́n láyà balẹ̀, ọlọ́mọdé àwọn làmú. Ẹ̀rí pé nígbà tí wọ́n lọ gẹmọ́ jò níyìí, ìwà àrífín kan ọ̀tàlù wọn, ìwà àrífín kan sẹ́ ọ̀tàlù wọn láìpẹ́ yìí. Látara kíni? Látara àìníkàsí dáadáa ilé àfáà wa. Àìníkàsí ilé àfáà. Professor Hamza, wọ́n ti gba dókítọ̀ nísìn. Àfáà tó fún wọn lésì lójú agbo, wàláyì ó wà nínú aṣọ ilé kéwú ni. Àfáà tó fún wọn lésì lójú agbójò ní Imam Amẹ́ríkà, wàláyì tàláyì, professor ti gba professor wọn báyìí. Ó wà nílé kéwú, tí ń lọ ilé kéwú ní Kùntú, tí ń lọ ilé kéwú Kùntú, láwọn professor ti gba professor, wọ́n ti gba doctor. Ẹ wá wò ó, ọmọ tó wà àtàwọn àkọ́bí yíjọ jẹ́sẹ̀tì ní wọ́n ń fún yín léṣì. Gbogbo ẹ̀yin bàbá wa ní Markaz, ẹ dákun, ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ á kọnú Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà wa ní Markaz, tẹ́ jẹ́ bàbá fún wa, táwa ń jẹ́ bí ọmọ, táà ń jẹ́ bí ọmọ fún yín. Tí wọ́n bá ti ń bú lé àfáà yín tẹ́ ẹ̀ kákùn yẹn, wọ́n padà máa darí ẹ̀ sórí ti yín náà díẹ̀díẹ̀.
afẹ́kẹ́ dúró gbogbo orú ọ̀rọ̀ táwa yìí ń jáde sọ kò yẹ kí irú wa yẹn máa jáde sọ̀rọ̀ ẹ̀yin ló yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kẹ́ ẹ má jẹ́ kí wọ́n da ìtàn rú ẹ má jẹ́ wọ́n dàrú ṣebí kọ̀pẹ́kọ̀pẹ́ ní ẹ̀sà òkè ní ń da ìtàn bàbá Màdùrú tó ní Mọ̀lánà Sheikh Adamu nípa ń bẹ̀ níbo ni gbogbo ẹ̀yin àgbààgbà wa mọ̀kàsí níbo lè wà gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó pẹ̀lú Mọ̀lánà Sheikh Adamu gbogbo ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé Mọ̀lánà Sheikh Adamu ń bẹ́nu yín tẹ́ ẹ tẹ̀lé Mọ̀lánà Sheikh Adamu lọ sí rábítọ̀ Mọ̀lánà Sheikh Dawud Alfala Abdulmajid Eleha ẹ kéré pẹ̀lú àjọṣepọ̀ tí ń bẹ láàrin ẹ̀yin àtàfà yìí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ kìí sọ̀rọ̀ ebú ọ̀rọ̀ kẹ́ ṣàlàyé pé àfà mi ò rí báyìí báyìí láàfà mi rí ó kọ tẹ́lẹ̀ máfà mi ò jẹ́ báyìí báyìí láàfà mi jẹ́ bọ́rọ̀ rábítà ṣe lọ ní nígbà tí wọ́n dá ilé ìkẹ́kọ̀ọ́ yìí náà lẹ̀ gbogbo ẹ̀ kò sí ń tẹ́ kéré sí gbogbo ẹ̀yin àgbààgbà wa sì dákẹ́ bàbá wa gbà Al-Buniyawi kí lẹ̀ ń ṣe bàbá wa gbà Sheikh Abdul Wahab Al-Gamawi kí lẹ̀ ń ṣe tí wọ́n sì fẹ́ máa da ìtàn àfáà yín rú lójú ayé bẹ́ẹ̀ bá sí ń bẹ́ẹ̀ á mọ̀ pé sí ń bẹ́ẹ̀ àlùfáà wa eegun kí ni tẹ́ ń ṣe tí wọ́n sì ń sọ tí ọ̀dà nípa àfáà yín tẹ́ ẹ̀ sì rí nǹkan kan sọ lórí ẹ̀ tẹ́ ẹ̀ tún kún àwọn tí ń bú àfáà yín afẹ́gùn babalẹ́gùn ọmọ egun tí ọlọ́run bu àlùbáríkà Mọ̀lánà Sheikh Adamu mọ́lá tó fi yọ kúrò nínú àwọn tí ń gbé eégún àfàlẹ́gùn kí lẹ́gbọ̀n lẹ́ ń wò ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ìlú ẹgbẹ́ àkùn torí tọ́lọ́run gbogbo iṣẹ́ táwọn ọmọ yín ṣe yìí kò yẹ ká ṣe ẹ̀yin bàbá yìí ló yẹ kẹ́ ṣe ẹ̀yin ló yẹ kẹ́ dìfẹ́ǹdì àfà yìí rántí o ọjọ́ tí wọ́n mú kó wá ayé lọ́dọ̀ Mọ̀lánà Sheikh Adamu oṣù olè yín ọ̀tẹ̀lẹ́ lómi ìdíbẹ̀ o Sheikh Adamu jẹ́ àgbà ni o àjẹlé yín ọ̀tẹ̀lé yín débẹ̀ àwọn tí wọ́n dẹ̀ ní láṣẹ yọrí wọ́n má tẹ̀lé yín dọ̀dọ̀ Mọ̀lánà Sheikh Adamu Sheikh Adamu gbọ́ gbogbo wàhálà yìí wọ́n gba àìní láṣẹ yọrí wọ́n gba àìní bá ẹgbẹ́ pé wọ́n gbọ̀n dànù lára yín ó wá di àsìkò tí Mọ̀lánà Sheikh Adamu wá nídìí ẹ̀yin gangan fúnra lára yín ẹ wá lẹ̀ ní dá Mọ̀lánà Sheikh Adamu lóhùn àsìkò tí Mọ̀lánà Sheikh Adamu nídìí gbogbo ẹ̀yin tẹ́ kéwú direct tẹ́ ẹ gba kéwú direct látẹnu Mọ̀lánà Sheikh Adamu àsìkò yìí ni Mọ̀lánà Sheikh Adamu nídìí ní ẹ̀dá àlàáfíà ilẹ̀ Yorùbá rú báwọn akẹ́ tí ń jáde tí wọ́n ń parọ́ mọ́ Mọ̀lánà Sheikh Adamu ṣèbí lójú ayé gbogbo èyí tá a kàkalẹ̀ yìí látàwọn míì gbogbo ẹ̀yin bàbá wa tá à ń dákọ̀ yìí Mọ̀lánà Sheikh Dawud Alfala Abdulmajid adamallahu hayatahu ọlọ́run jẹ́ bàbá pẹ́ bàbá oníwà pẹ̀lẹ́ bàbá onínú yìí wọ́n da ìtàn àfáà yín rú lójú ayé yìí wọ́n sọ ntáfà yín ò ṣe wọ́n sọ sáfà yín lẹ́sẹ̀ ẹ dìde ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ àfáà mi ò rí báyìí náà àfáà mi rí ní tí wọ́n ń sọ pé Sheikh Adamu jẹ́ ni ṣèbí lójú ayé gbogbo yìí náà ni wọ́n ti ń sọ pé Mọ̀lánà Sheikh Adamu nínú ẹni tó gbé awo wọlé Yorùbá ni Sheikh Adamu wà ẹ̀yin ọmọ kéwú dàrẹ́tì ọmọ kéwú ẹ̀ sì rọrọ̀ sọ lórí ẹ̀ kálukú yìí sì dákẹ́ ẹ̀ ń wò pé ilé àfáà yín ọ̀bá bàjẹ́ kí lè tí kó kan tí yín ọ̀sán má bàjẹ́ ìbẹ̀rù Ọlọ́run gbogbo ẹ̀yin bàbá wa àgbààgbà ní mẹ́kàs gbogbo ẹ̀yin mùsẹ́bíṣẹ́bí ní ẹ̀yin lójú méjì nínú ẹ̀yin àgbààgbà tẹ́yìn ṣe ti bàbá lágége tẹ́ẹ̀ tún ṣe tẹlòmíì náà ọmọ ṣe o kí bàbá gbà àfá aláníyàn rẹ kó sì rẹ̀ yẹn ń sẹ́ ìpè lágbájá lọ sọ aṣojú mi di báyìí kí wọ́n sì tẹ àfá àgbà lójú mọ́lẹ̀ kọ́mọ kéwú tí wọ́n wá rọ́mọ̀ wá rí kẹ́kẹ́ ṣe kọjá sí pọ́mọ kéwú náà ló wá fa ìsábà bí ìtẹ àfá lójú mọ́lẹ̀ ẹjá bẹ̀rù Ọlọ́run ẹjá bẹ̀rù Ọlọ́run gbogbo ẹ̀yin àgbààgbà mẹ́kàs ẹ dákun ẹ dìde léyàwó ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ da ìtàn Mọ̀lánà Sheikh Adamu rú tí ìtàn Mọ̀lánà Sheikh Adamu lè dàrú torí pé bàbá kọ nǹkan wọn kalẹ̀ bàbá yìí sì dójú agbo kí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan máa wá parọ́ èyí ò bá nẹ̀ ẹ dákun gbogbo ẹ̀yin bàbá wa ẹgbẹ́ tí ń bá ń bẹ lẹ́mìí yín kò ń bẹ́ẹ̀ ẹ má jẹ́ lé àfáà yín ó bàjẹ́ o ní tí ń bá ń bẹ lẹ́mìí yín ẹgbẹ́ kò ń bẹ́ẹ̀ ẹ má jẹ́ lé àfáà yín ó bàjẹ́ ẹ rántí pé ìjọ kan bọ̀ tẹ́ pàdé àfáà yín báyìí lẹ́yìn àtàfáà yín ó jọ mọ wọra yín ẹ rántí jẹ́ tí wọ́n bí yín léèrè pé kí lẹ fi jábọ̀ kí lẹ fẹ́ sọ fáfáà yín
bóò lẹ sẹ̀yìn mi sí, kí lẹ fẹ́ sọ fáfá yín, kí lẹ fẹ́ sọ fún àfá yín, kí lẹ fẹ́ sọ fún wọn. láàfin bẹ̀ yín gbogbo èèyàn àgbààgbà mẹ́ríkàsì ẹ̀ pọ̀ nínú yín, òun ni bàbá lẹ́gùn wa o, bó ṣe ẹ̀já sí pé òun gẹ́gẹ́ fúnra láyẹ̀ ń bẹ ní ẹni tí ó fẹ́ kí mẹ́ríkàsì ó níjòkó ayọ̀. bàbá wa Sheikh Abdul Wahab Al-Gamawi, ìdákẹ́ yín ò tún nǹkan ṣe ń ba nǹkan jẹ́ ni o, ìdákẹ́ yín ò tún nǹkan ṣe ń ba nǹkan jẹ́ ni. bàbá wa Sheikh Saruji, ìdákẹ́jẹ́ yín tẹ́ ẹ̀ tòkó lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Mudiru ò tún nǹkan ṣe ń ba nǹkan jẹ́ ni. ẹ̀yin náà jáde sọ̀rọ̀ pé báyìí lórí o, gbogbo tẹ́lẹ̀ má fà wá ẹ̀ kú sọmọdé, ẹ jáde sọ̀rọ̀. bàbá wa Básárù Ládàgbà ẹ̀, bàbá wa Básárù Ládàjì, ẹ̀yin náà jáde ẹ sọ̀rọ̀, ẹ láfa àwọn òrí báyìí, bàbá Lágége òrí báyìí. kálukú sì lẹ́yìn tí ọ̀dà mọ́ Mọ̀lánà Sheikh Adam lára, ẹ sì mọ wàhálà Mọ̀lánà Sheikh Adam lórí gbogbo àfáà ilẹ̀ Yorùbá. ẹ ka tírà Sheikh Adam, ẹ bá Sheikh Adam, ẹ jòkó ti Sheikh Adam, ẹ jọ mumi pẹ̀lú Sheikh Adam, kọ́dà ẹ tó jọ tọwọ́ bọ̀ wọ́n pẹ̀lú Mọ̀lánà Sheikh Adam. wọ́n wá ń da gbogbo ọ̀rọ̀ wọn nù, ẹ sì rí kankan ṣe sí, ẹ sì dákẹ́. àbọ̀ wo èsì wo lẹ fẹ́ jẹ́ fún Mọ̀lánà Sheikh Adam tó bá wá já sí pé Mọ̀lánà Sheikh Adam wà lẹ́yìn ẹ̀dàkùn sí mẹ́gàsì ó ti wá bàjẹ́ náà nù ni ní tí wọ́n ṣe lọ́dún gbẹ̀hàn pẹ̀lú wàhálà pẹ̀lú faradà. torí bẹ́ẹ̀ ẹ jáde sọ̀rọ̀, ẹ jáde ẹ wí nǹkan. ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ mi òun ni Sheikh Alikọ́, Sheikh Alikọ́, ẹ má bínú, Sheikh Alikọ́, wàláì àwa jẹ́ kan nínú àwọn olólùfẹ́ yín. ẹ sọ̀rọ̀ ń jò ní nígbà tábà kan jáde tó sọ aláìtọ́ fẹ́ yálà ìmoore, ẹ sọ̀rọ̀ sínú kálukú dùn, ẹ sọ̀rọ̀ inú kálukú wá dùn pé nínú àwọn ọmọ ọkọ̀ mẹ́ríkàsì kẹtún nìyí nítorí káwọn bàbá yín ó ṣe lẹ́yìn ṣe ni. kálukú sì ṣàdúrà fún yín, kí ló wá dé Sheikh Alikọ́ tí wọ́n tún wá mú yín, tí wọ́n tún wá lọ́ mú yín bẹ ìmọ̀mọ̀ Amẹ́ríkà. adúrú yín, adúrú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ Sheikh Alikọ́, ìbanilójú jẹ́ ni. ní kíjọ ọmọ ẹ lọ bá ní má sì wá gbọ́ bó sì wá gbọ́ pọ́blẹ́mù tiẹ̀ nìyẹn. wọ́n bá rí mímí mọ́kì mi kọ̀ọ̀kan mi kán wá mú Sheikh Alikọ́ lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ ìmọ̀mọ̀ Amẹ́ríkà. ó bu Sheikh Alikọ́ kù, ajá sí gbogbo gbóntẹ́ wí bẹ́ẹ̀ kọ́ lórí. kí ló fẹ́ fún yín, kí ló fẹ́ fún ọmọ yín. bẹ́ẹ̀ bá fẹ́ dúró ní òdúró tó yẹ́yẹ́ ń tó lè sọ pé kíjà wọn parí ẹ̀ẹ́jọ pàdé nìkan ni. ọ̀dà mo ti gbọ́ kò síjà mọ́ bọ̀ kájọ sọ, wọ́n tún wá mú yín lọ lé rẹ̀ Sheikh Alikọ́, adúró ọ̀rọ̀ tẹ́ sọ. kí ni máa ń sẹ̀yọ́ ọmọ màgìkà sí nẹ́tẹ̀ lé dúró lórí mọ́kì fún yín kẹ́sì ẹ̀ dúró pé tọ̀ ọ̀yá bísí mi láì Sheikh Adam ọ̀nà wájú kọ́ lẹ́yìn wọ́n fi láṣẹ yọrí. ìwọ tó bá fẹ́ dúró ti Bàbá Lágége, Bàbá Lágége ọ̀rẹ́ sẹ́pẹ́ ní kankan o. bọ́ bá sọ pé èmi yìí ọ̀ jáde ń dìfẹ́ǹdì Bàbá Lágége yìí jiyàn, bàbá ó sì kọ́ lẹ́tà sí mi, àmọ́ mo mọ òdodo ọ̀rọ̀ ni, mo mọ òdodo ọ̀rọ̀ ló jẹ́ kí n dúró ibi tó dodo ọ̀rọ̀ wà ní. ibi tó dodo ọ̀rọ̀ wà ní Sheikh Alikọ́ ó yẹ kẹ́ dúró tán yányán lé ọwọ́ yín, ní ẹ má bá àjà lọ. àmọ́ kẹ́ dúró láyé yín pé wọ́n tó wá mú yín lọ ilé ìmámù Amẹ́ríkà, ẹ wá lọ bẹ̀bẹ̀ bẹ́ẹ̀. ìmámù tó wá ń sọ fún yín pé tọ̀ ẹ̀yin náà sọ̀rọ̀, ẹ wá di kíní, ẹ wá di gàyìn níbẹ̀. ẹ̀wọ̀n nígbà náà àwọn oṣù bìlá èṣù wo ló wà nílẹ̀ tẹ́lẹ̀ táde èṣù gẹ́gẹ́ lójú tì yín hùn. ẹni tí ó fẹ́ Mọ̀lánà Sheikh Adam táàsì yọrí Mọ̀lánà Sheikh Adam ń bi nínú. torí bẹ́ẹ̀ eléyìí ló jẹ́ kí n sọ ní part 1 láti Ọlọ́run wọ́n fẹ́ ṣe lórí 10 ni. àkọ́kọ́ tí mo ṣe yìí òun ni lérí gbogbo tí ń jẹ́ mọ̀lìkàsí. owó àfáà Jamaluddin Lágòdì wọ́n sọ̀rọ̀ lọ́jọ́ ayé wọn kan tó kù. ẹrù bàbá wa ṣe tún ní wọ́n sọ̀rọ̀ oúnjẹ ní inú kálukú wá dùn. gbogbo tí ò tún yá wàyà tó gbọ́ lẹ́nu wọn kí ló wá ṣe gbogbo ẹ̀yìn yòókù náà tẹ́ dákẹ́ tẹ́ sọ̀rọ̀. gbogbo wọn mọ̀lìkàsí ló bá ti fẹ́ dìfẹ́ǹdì Mọ̀lánà Sheikh Adam dúró dáadáa, má máa lọ wájú má máa lọ ẹ̀yìn, má jẹ́ wọ́n fowó tọ̀ ọ́, má jẹ́ wọ́n fi pé ọmọ ìyá lọ Saudi, má jẹ́ wọ́n fi tọ̀ ọ́. torí bẹ́ẹ̀ tí àwa Amẹ́ríkà sí lónìí nù. insha Allah bi kudratillah èyí tí ó máa jẹ́ part 2 ọmọ kan ti kọ́ síta lónìí, owó fídíò rẹ̀ tí wọ́n ń pè ní Zalman Abdullahi Al-Adabi. Zalman Abdullahi Al-Adabi ẹrú Mufti Aládò. Ó sọ fún Mọ̀lánà Sheikh, ó ní nígbà tí Sheikh Adam ń sọ̀rọ̀, tí Mọ̀lánà Sheikh Adam ń sọ̀rọ̀ bí wá sí wọn, tí wọ́n ń sọ̀rọ̀ pé karahun yípo ọwọ́ nítọ̀ bí àfáà sí rí làwọn ọmọ kéwú rí.
nútọ̀ ni o àwọn wàá sọ fún yín pé Mọ̀lánà Sheikh Ádámù rí bẹ́ẹ̀ báfà àti yín ti rí ìnìyàwó gbé wá ọmọ Ìlọrin làwa tòdì kọ́ wàláyì tá a sì mọ̀ tán wàláyì tí wọ́n sì pàtàkì fún wa. ọ̀rọ̀ tí ń sọ yìí ọ̀rọ̀ tó yé gbogbo ayé ni o wọ́n fẹ́ fẹ́yàwó kan èmi àti ẹ ti jọ wá ìwà mọ̀ pé ilé kéwu kìíní lọ́lọ́ ọjọ́ tá a múra tá a ṣe nìkáì tí mo fi mọ̀ yí pé ilé kéwu kìíní lọ́lọ́ wàláyì ọmọ ìtẹ́lẹ́fún ni níjọ́ tí mo mọ̀ yí pé ilé kéwu kìíní lọ́lọ́ ìjọ náà lèmi àti ẹ sì dìpátì nípa ilé ìgbé àgbákò wá nínú ilé torí pé kíni ọ̀la mi ni mo fẹ́ bàjẹ́ ni gbogbo ẹ̀yin tẹ́ dúró dédé ń bọ̀ wá bẹ́ẹ̀ pátù lẹ́ti gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró dédé àbẹ́yìn tẹ́ fi mọ́kàsí ilẹ̀ tẹ́ mú ọmọ lọ lé kéwù mi ẹ ti sọ ilé kéwù yín ẹ ti da ẹ̀yìn rú subahana rabbika. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.